náà ni ó báyìí náà ni àní báyìí náà lére wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lére wa Bísí Olókè Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hún ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ̀hún ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú gbọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bísí Olókè Show lè tó báyìí náà ni o.
kábíyèsí ọba Kàsálí tó fún ọjọ́ ojú ìṣàgbọ́lá ìjẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìrẹ́ ìkẹ́sọ̀ mi onígbà ọkọ ní bàbá wọn kọ fámìlì méjì wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú mi. àìbèrè wa sí wọn ní ilé wa lọ́dọ̀ níwọ̀n ló bọ́ sí ògbó àtọ̀ rẹ̀ ẹ̀kọ́ mi. ọba dọ́tọ̀ àgbẹ̀ ọ̀gá tí wọ́n lè lọ́sọ̀ ìwé owó ọjọ́ ìpàdé kéwàá kí ọ̀rọ̀ jùlọ. wàṣẹ ìdè náà ní ìyọkàn. ọmọ ta àtàlùwà ṣàpọ̀lá mi ọ̀rọ̀ gbẹ̀jẹ̀ wọ́n ní mo bá ṣàgbẹ̀rẹ̀ àjàyè kìí olú. Right honorable speaker. Right honorable speaker. Báwo ni ẹ kọ́ra àgbà? Ẹ kú wájú wúwo lójú. Kábíyèsí ká ní ìlú ìlú ọba ní gbogbo. Ọba Barrister Rufus. Rufus ọ̀gá kò wájú. Ajayi, Aníníwọlá kejì. Ọba ìlú kọjá gómìnà Èkìtì kápá kìjọ ẹkú àti wúwo lójú ọba ìlú ẹrù ìlú gbégbá. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.